yẹn yìí rẹ̀. ọ̀nà ẹ̀rọ wọn wà tún ẹ̀yẹ fi dẹ̀ 5,000. lẹ́nu tí wọ́n kú ṣe é fún ẹ̀yẹ fi dẹ̀ 5,000 láwọn ojú wọ́n ti ẹ̀ ọ́ àtọ̀bọ̀là ọ̀hún. ọjọ́ wúlò máa ń wọ́n jẹ láìpẹ́ ẹsẹ̀ ní ìlú. wíyẹn bẹ́ẹ̀ ni ìrù wọn ní ẹgbẹ́ ìrọ̀rùn dáwọn lọ. wíjú sí wọn lọ wá gbà á. òbí kò ní ìhù rẹ̀ òbí kò ní ìhù. wọ́n mú wọn dá wọ́n mú wọn ní ilé ìgbìlẹ̀ mú. èyí ni 5,000 ọmọ ẹbí wọn ti ẹ́ ọ́. Ìwé táyà.
leke ide taira ide kele idu wa obi na wala udo mu mo so ba le ma iwo na lo ke na lo ewa je mama iye o le mu mo láti ibi ìrìnà ọmọ rẹ̀ sí ọ̀rẹ́ mọ́ ayé ẹ̀gbọ́ ìgbọ́lọ́dá. ọmọ rẹ̀ 9 minutes ìjọba akéwì àmọ́wọ́ jẹ akéwì àmọ́wọ́ jẹ ẹ̀ka. ìwẹ̀ Ethiopia,
Alice the one who won in Alice the Ethiopia. We go get another person.